Òsè. Òun dèsè. Òsè. Òun dèsè. Aṣògùn àrò. Ó ṣògùn àrò. Ẹran òkú. Èèyàn ó yè. Ọmọ èèyàn ó yè. Ọmọ èèyàn ó yè. Ajá ọdẹ náà wálé. Àmín. Ẹ̀lẹ́. Ẹ sà. Orúkọ yín ti jẹ́? Orúkọ mi ni Ògúnṣẹ̀yẹ Mútíù Elédèlú Ìṣerinlé. Elédèlú Ìṣerinlé. Ìṣerinlé. Bẹ́ẹ̀. Níbo ni Ìṣerinlé wà? Ìṣerinlé wà ní agbègbè Adó Àwáyè. Bẹ́ẹ̀. Agbègbè Adó Àwáyè. Bẹ́ẹ̀. Ìṣerinlé. Gbogbo àwọn ọmọdé ńkọ́? Wọ́n wà sà. Ẹ pẹ̀lẹ́. Ẹ sà. Ẹ kújọ́ mẹ́ta o. Ẹ sà. Ẹ kú lò ó. Ẹ sà. Ta ló kọ́ yín níṣẹ́ ọdẹ? Ta lọ̀gá yín? Àjẹbí ni iṣẹ́ ọdẹ fún mi. Bàbá tó bí mi lọ́mọ ló fi iṣẹ́ yìí lé mi lọ́wọ́. Ló fi lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Ta ló gbébọn lé yín lọ? Bàbá tó bí mi lọ́mọ ló gbébọn lé mi lọ́wọ́. Nígbà tẹ́ ti wá di ọdẹ. Yes. Tí wọ́n ti gbébọn lé yín lọ́wọ́, ilẹ̀ ọkọ̀ fìbọn pa. Ìjọ́ tí mo kọ́kọ́ lo oko. Bẹ́ẹ̀ni. Tí mo kọ́kọ́ fi ìbọn pa báyìí. Ikán ni. Ikún. Bẹ́ẹ̀ni. Ilẹ̀ ọkọ̀ fìbọn pa. Bẹ́ẹ̀ni. Àdúpẹ́. Lẹ́yìn ìgbà tẹ́ wá ti pa ikún yẹn, tẹ́ ti bẹ̀rẹ̀ ọdẹ, bó lọdẹ yín láti gbà náà tẹ́ wá dòní. Àwọn ìrírí lóríṣiríṣi. Àwọn ìrírí mi pọ̀. Ọ̀yà. Ní àkọ́kọ́ tí àwọn bàbá kọ́kọ́ kó wa lọ igbó ọdẹ. Igbó yẹn, igbó ìlú Ìmọ̀tún ni igbó yẹn ló wà nílùú Ìṣerinlé. Ìlú Ìmọ̀tún yẹn, ibẹ̀ ni erírun ìlú Ìṣerinlé. Nígbà tí wọ́n kó wa débẹ̀, a débẹ̀ lálẹ́, a dání oúnjẹ. Rìsáàfù débẹ̀. Bẹ́ẹ̀ni. Torí òkè tó wà ń bẹ òkè 16 ni. Òkè 16. Bẹ́ẹ̀ni. Ọdẹ kan ò lè dẹ́ tán níjọ́ 5. Sórí òkè lẹ́ẹ̀mọ̀ dẹ́ káàkiri. Ìlàkọ́ ni. Ìlàkọ́ òkè tó wà báyìí. Ọ̀kẹ́ wà báyìí. Ọ̀kẹ́ tó wà lẹ́ báyìí. Ọ̀kẹ́ 16 ló jẹ́. Kódà ó ti ẹ̀wà dáa báwọn. A bá débẹ̀ a sá sùn. Nígbà tá a sùn, nígbà tí ilẹ̀ mọ́. Ọ̀gbọ́n yín. Nígbà tí ilẹ̀ mọ́, tá a sùn mọ́júmọ́ yẹn wọ́n bá ní tò. Elédè wọ́n náà wá gba báyìí lọ. Àwọn gba báyìí. A bá gbabẹ̀, à ń bá lọ. Mo sá tẹná. Ẹgbẹ́ odò tí wọ́n ní kí n gbà yẹn ní sá ń gbà lọ, ní ń gbà lọ, ní ń gbà lọ. Nígbà mo tẹná wa, mo sá rí ojú oorun náà. Ojú ẹran nìyí. Ojú ẹran. Nígbà ọ̀ya mo bá tẹná sí àràbà kẹ́sì wà ń bẹ, àràbà yẹn ńláńlá ni. Ẹgbẹ́ àràbà yẹn ni ẹran yẹn tí mo ti rójú rẹ̀. Mo bá tẹná sí eré igi yẹn. Nígbà mo tẹná sí, mo sá tọ́ rójú ìkẹ́kẹ́ ń bẹ. Ọ̀dà. Mo sá ń súnmọ́ lọ, ń súnmọ́ lọ. Nígbà ọ̀ya mo sá rí pé gàlà ni. Mo bá yìnbọn sí bẹ́ẹ̀. Ìbọn tí mo yìn sí ni ń sá ń gbọ́ ìyá aláró wọ́n mà ti yìnbọn sẹ́rẹ̀ rẹ̀. Ẹni tó fún lóúnjẹ nísìn wọ́n mà ti yìnbọn sí. Lèmi náà bá méré. Ó di ibi tí àwọn bàbá wà. Mo bá débẹ̀, mo bá ṣàlàyé fún wọn pé mo lọ níbi tí ẹni kí n gbà lọ tí mo lọ. Mo yìnbọn sẹ́rẹ̀ kẹ́ wọ́n láwọn náà ti gbúròó bọ̀ mi. Kí ló wá dé tí mo fi padà? Mo ní àwọn tí mo bá ń bẹ lágbára jù mí lọ. Mo débẹ̀ báyìí ìbọn tí mo yìn báyìí. Mo gbọ́ pé ìyá aláró wọ́n ti yìnbọn sẹ́rẹ̀ rẹ̀, ẹrẹ́ tó fún lóúnjẹ nísìn. Mo sá sáré débẹ̀, wọ́n bá ní kí n máa ṣó mẹ́. Gba wọn débẹ̀ wọ́n ní ọ̀dà. Àwọn ọmọ kì í sá padà ń ṣó ní ibùdó. Wọ́n rẹ́ràn. Rẹ́ràn. Wọ́n ní ẹgbẹ́ ibo ni mo yìnbọn sẹ́rẹ̀ rẹ̀. Mo ní ẹgbẹ́ ọ̀tún lọ́kọ̀ dà mí. Tí mo fi yìnbọn sí rẹ́ràn yẹn àwa lọ. Rẹ́ràn ìyá aláró. Àárí. Àwa padà sí ibi tí bàbá wa sọ fún mi wípé ọ̀dà. Ká tó padà ń ṣó ń bẹ̀. Àwa padà lọ ńgbà débẹ̀. Wọ́n mú nǹkan lọ́wọ́, wọ́n fi ṣètùtù rẹ̀. Wọ́n tó bá di láàárọ̀.
wọ́n tó bá di láàárọ̀ ká wá padà wò àárí ń gbó dàárọ̀ a bá padà wá nígbà tá a débẹ̀ a jìnà ó asáàrí bí ẹpọ́n pọ̀ gbomi títí là ń tọpa yẹn lọ a bá bẹ̀rẹ̀ ńlẹ̀ ẹran ti kú ẹbẹran lẹ abẹ́rẹ́ ńlẹ̀ ẹran ti kú wọ́n bá ní ká gbé àgbè ó di ibi tí a wà lọ́hùn nígbà tá a débẹ̀ wọ́n sá bẹ̀rẹ̀ sí í kún ẹran yẹn nígbà wọ́n bẹ̀rẹ̀ sí í kún wọ́n bá àwọn kẹ̀kẹ́ ń bẹ̀ kíni tọ́dẹ̀ ò gbọdọ̀ máa sọ eré afẹ́fẹ́ kíni bí àdó ẹ mọ̀ pé àwa sì kéré àdó ni wọn bá ń bẹ àdó ni wọ́n bá ń bẹ̀ tí àdó wọn ẹbú wà nù ẹ ni ẹbú wà nù ẹ̀ àwọn bàbá wa ni wọ́n gba àdó yẹn sọ́wọ́ wọn ò jẹ́ kí ó dé ọwọ́ àwa títí aṣàfikún wọn kún ẹran yẹn wọ́n ní ẹran yìí o a lè jẹ o ilé wa pa sí wọ́n ní a lè jẹ wọ́n ní yẹn ilé wa pa sí ya aláró wọ́n ní bàbá tiẹ̀ jẹ́ àwọn àgbààgbà ni ó jẹ́ kì í ṣe àwa ẹ̀mí tó wọn bá wọn jà pé kí ni mo wá ṣe wàhálà lọ sí láti ní alẹ́ tí lè mú àwa pẹrẹntẹ wà là lè jẹ èyí ń fara mọ́ bàbá ní ọmọ wọn lọmọ kékeré ní í ṣe ọ ọmọ kékeré ní í ṣe ọ àgbẹ̀rẹ̀ dọ́dọ̀ ya aláró wọ́n sá gbé e lọ àmọ́ bí wọ́n ṣe pín o wọ́n pín ẹran yẹn fún gbogbo àdúgbò wọ́n ti pín ẹran yẹn ká ìrírí yìí kanu àjẹmẹ ewu tó lọ wá èyí tó tún wá kún wọn tó dẹ̀gbẹ́ lọ náà nígbà mo dẹ̀gbẹ́ lọ tó ilẹ̀ mọ́ mi sí inú igbó torí nígbà tí mo kọ́kọ́ dénú igbó yẹn la mo bẹ̀rẹ̀ sí dẹ̀gbẹ́ títí ìmọ̀ èkó ti lù mí ìmọ̀ bí mo ṣe fẹ́ tọ̀ mọ́ mo bá lọ ọ̀tọ̀ ń lo òsè níbi tí mo kẹ́rù mi sí yẹn ibẹ̀ ní padà sí tí mo bá tọ́ lọ mo bá tọ́ bọ̀ bí mo kẹ́rù mi sí ibẹ̀ náà ní tọ́ padà sí mo kì í kúkú sùn tó bá di láàárọ̀ a máa gbogbo ọmọ yé wa mo bá sùn nígbà lẹ̀ mọ́ mo bá ní kí n kọjá odò báyìí òfìkì ni wọ́n ń podò lọ́nà gànà kọ́ ohun ìṣerin lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ ni òfìkì náà láti gẹ̀nẹ́ náà ló ti wá sí ìṣerin yẹn mo bá sùn mo bá fẹ́ gùnkè odò yẹn ni mo bá bá wọn bàbá mi kẹ́ lódò mo bá ní àwọn sì rí ọ̀ní ń bẹ ni o kí n ká lọ kí n wá lọ yìnbọn sí mo bá débẹ̀ òun dà wọ́n lóhun ní lọ́hùn mo sáré lóòótọ́ pé ọ̀ní sáni ó sì yanu nílẹ̀ báyìí mo bá wọn bí ẹnu rẹ̀ ìbọn tí mo yìn mọ́júmọ́ mo bá wọn bí ẹnu rẹ̀ ni mo bá yìnbọn ọ̀bá dán mo gbébọn ẹlẹ́tù mo yìn kọ̀dán mo gbé pòpò mo yìn kọ̀dán ó ti á jẹ mo bá gbébọn yẹn padà mo padà kó mẹ mo wá gbébọn yẹn lọ ọ̀hún ìbọn tí ò dán tẹ́lẹ̀ mo bá kẹnu ẹ̀dẹ̀ yẹn padà mo bá yìn ìbọn dán lọ́wọ́ kẹ mo ní ọ̀dà bàbá ó ní ẹja fi ọ̀nì yìí lẹ̀ o èmi ọ lọ ilé bá mo wá délé mo wá ṣàlàyé fáwọn bàbá tó nǹkan báyìí ohun ibi tí mo lọ lónìí o mo rí ọ̀nì kan gbọ́n mo yìnbọn sí ìbọn ọ̀dán wọn ní ọ̀dà kí n mú àwọn débẹ̀ mo mú wọn débẹ̀ wọ́n lọ ṣètùtù ńbẹ̀ wọ́n tó bá dọ̀la kí n padà lọ bẹ̀ mo bá padà lọ nígbà mo débẹ̀ mo sátọ̀ ba lérí àpáta ni mo bá gbébọn bọ́dán nígbà bọ́dán kò mira kò kó ń bẹ̀ àbí ìbọn bá kíní yìí ni mo bá tó gbébọn kejì ọba káyà dókè mo bá ní kí n sì sọmọ ẹran kí n ṣá ẹran dìde bẹ́ẹ̀ ohun tó fi dìde sókè gan èmi gan eré tí mo mú kékeré kọ́ ọsà yìí ó yí lunú omi yẹn mo bá sáré lọ ilé padà lọ ṣàlàyé fún wọn pé bó ṣe rí nìyí o nígbà tí wọ́n délé gbogbo ara mi báyìí ó ti sú tó ti yó gbódógbódó lọ fẹ́ pé ó tó di pé kinní ni lọ ọlá àwọn bàbá ni wọ́n jẹ́ ọ̀gá o tó sáfi lọlẹ̀ n mo di ijọ́ kejì wọ́n ní kí n padà lọ padà kí n lọ sọ ń bẹ̀ wípé n padà bọ̀ mo wá lọ báwọn bàbá ti sọ fún mi àti ohun tí wọ́n fún mi àwọn á débẹ̀ mo wá sọ fún un pé tó lọ́la o n tó ń padà bọ̀
fún gbòdìjọ́ kejì ní iye aago toró láago tá a máa bá ń bẹ̀. Nígbò da àárọ̀ ọjọ́ kejì aago 10 àárọ̀ a máa bà yọ wá yá àrùn bá tó bá mẹ́. Ohun táwọn bàbá fún mi mo fi sínú ìbọn yẹn bá yìn sí tó bá gbìjà ní ìjà ó fẹ́ wọ mi kò lè dáwọ́ mi, ó fẹ́ wọ mi kò lè dáwọ́ mi. Mo tó yìnbọn kejì sí ọba mo sáré wípé ó ti rẹ̀ ọba wa ní mo sá lọ ṣaládàá àpá pàtà apá tí wọ́n tú iná tiẹ̀ náà wọ́n bówó ẹyọ ń bẹ̀. Owó ẹyọ mélòó? Owó ẹyọ 16 wọ́n bá nù ẹ̀. Wọ́n béèrè lọ́dọ̀ àwọn bàbá pé àbá apagàlà kan náà nígbà kan àbádò ẹ sì jẹ́ kí n mọ nǹkankan lérí rẹ̀. A tó àbówó ẹyọ níbí ṣé èmi náà ò ní níbẹ̀ ni wọ́n ní ọmọ kékeré ń ṣe ọ́ ètò àsìkò rẹ̀ tó bá tásìkò àwọn sọ ó bá ṣe jẹ́ fún ẹ èyí náà bá gbà fọlọ́run làwọn náà bá tó ń bá eré àníyàn lọ bí ká lọ̀gbẹ́ ká pọ̀yà ká pe ewúro ká pa kán. Ìrírí yín ẹlẹ́ẹ̀kẹta ńkọ́? Ìrírí mi ẹlẹ́ẹ̀kẹta ni pé níjọ́ kan ìgbẹ́ dídẹ náà la dẹ lọ òkè mọ̀tàn yẹn. Òkè mọ̀sọ̀? Òkè mọ̀tàn. Mọ̀tàn. Òkè mọ̀tàn yẹn ó le díẹ̀ fún gbogbo ọdẹ tó bá lọ. Tó bá jẹ́ pé aráalé bá bẹ́ńbẹ́ wọn ó mọ ètùtù rẹ̀ tí wọ́n ṣe débi pé wọn ò fi rí ìtẹ̀pá ń bẹ̀. Ṣùgbọ́n tí ò bá sára lé ń bẹ̀ téèyàn bá lọ bí kó yìnbọn sẹ́ran kó má pa bí kó yìnbọn kó tiẹ̀ má débẹ̀ ara. Ṣùgbọ́n tí aráalé bá lọ wọn mọ ètùtù rẹ̀ tí wọ́n lè ṣe níbẹ̀. Wọ́n wá lọ wọ́n sọ fáwọn bàbá ẹjẹ́ àdàdẹjẹ lọ bàbá lọ. Wọ́n gbà lọ wọ́n sá ń dàgbẹ́ nìbọ̀ wọ́n ń dàgbẹ́ nìbọ̀. Ń gbọ́ pẹ́ ń sá ń gbọ́ tí kinní kan ń sá ń jàbọ̀ kí ni wọ́n à ń dún báyìí kí ni wọ́n à ń dún ńgbà tí ń wo òkèrè báyìí gàlà ni mo rí wọ́n bá yìnbọn sí pa. Gbogbo ẹni tó wà ń bẹ̀ lẹ́yìn àwọn àgbàlagbà tí wọ́n ń pe nǹkan míì gbogbo àwọn ọmọ kéékèèké wọ́n sọ fún wọn ni pé ẹ máa dì mọ́gi tó yẹ pé ìjì yìí pọ̀ kó tó di wípé àwọn bàbá wa rọwọ́ kinní yẹn torí gàlà yẹn ìbọn ti bà. Àwọn bàbá wa ní káwọn kó ń bẹ̀ àwọn bàbá ni wọ́n wá ṣe ètùtù kinní yẹn tàfi rẹ́rìn yẹn pa àpá àsìgbèdélé torí òkè mọ̀tàn yẹn òkè tó lágbára ni. Nídìí iṣẹ́ ọdẹ yìí ọjọ́ wo lẹ tún lè gbàgbé láéláé yàtọ̀ fáwọn ọjọ́ tẹ́ ti sọ fún mi? Ọjọ́ tí n tó lè gbàgbé ó wà. Ọjọ́ tí n lè gbàgbé ni wípé níjọ́ tí a lọ bìkan a kẹ̀ lọ pé ẹ jẹ́ ká lọ oko tá bá dóko bóyá a lè rí oúnjẹ jẹun. Nígbà tá a débẹ̀ lọ àbúrò mi kan bá ní kí n máa bọ̀ wá o kí n máa bọ̀ wá o kí ló dé ó sà ní máa bọ̀ kí n gbébọn bọ̀ kí n máa gbébọn. A bá gbébọn lọ mo bá débẹ̀ ó ní kí n wò ó ní kí ní kẹrin kí ni èyí sá rí wọn náà ṣùgbọ́n dúdú ni kí ni wàá leléyìí iṣẹ́ lẹ́dẹ̀ wàá leléyìí ni àbí mọ́dọ̀ ni. Wọ́n bá yìnbọn sí nígbà tó sì jẹ́ pé lérí òkè làwa wà òun sùn ní inú ihò kò rí wa atẹ́gùn wa ò fẹ́ sí mo bá yìnbọn sí pa àsápá. Níjọ́ náà inú mi dùn jù torí ìgẹ́ màdò ni ẹran tó tóbi tó yẹ pé a lè dá gbé. A padà lọ pé àwọn èèyàn ńlé ni wọ́n bá wá wọ wá ìsàlẹ̀ àpapá. Níjọ́ náà inú mi dùn. Ìjọ́ wo ló tún jẹ́ gbákejì ẹ̀? Àìmọye ẹran táwọn pa inú wa ń dùn a lè pé irú ẹran pọ̀ táwọn pa tínú wa ń dùn bẹ́ẹ̀ ni. Ọjọ́ wo ló burú lọ́dẹ? Ọdẹ fẹ́ má délé sọ fún ìyàwó ẹ̀. Kò síjọ́ kan tó burú fọ́dẹ rí. Ní màmá wáyé. Tó
tọ́dẹ bá dẹ̀gbẹ́ tí ọ̀pẹ̀rẹ̀ kò burú fún wọn. Kò burú. Kò síjọ́kẹ́ tó burú fún wa nídìí iṣẹ́ ọdẹ táwọn bàbá wa fi lé wa lọ́wọ́. Tá a bá lọ níjọ́ tá a bá lọ tá a bá pẹran a ti mọ̀ pé ó wáyé bẹ́ẹ̀ lónìí. Tá a bá tọ́ lọ nígbà míì tá a bá pa ó tún wáyé nígbà kejì náà ni. Bákẹ́ méjì náà lọ̀rọ̀ ilé ayé. Ṣéjò ọjà yín jẹ rí? Ejò bọ̀ á jẹ rí. Láti ilẹ̀ làwọn bàbá wa ti ń ké àgbo yẹn fún wa. Ejò bẹ́nìkẹ́ jẹ rí náà. Ṣé ẹ sọnù rí? Mo sọnù rí o. Ìjọ́ kélòó lẹ tó dé? Níjọ́ tí mo ní mo lọ ọ̀gbẹ́ tí mo ń sọ yẹn, ṣe mọ̀ pé mo ní láàárọ̀ mo sùn mọ́júmọ́ ni. Tọ́jẹ́ pé tí mo bá lọ ọ̀tún ibi tí mò ń kó bọ́n tí mo kọ́kọ́ dí kẹ́rù mi sí ibẹ̀ ní wàá bára mi. Tí mo bá tọ́ lọ òsì ibi tí mo kẹ́rù mi sí ibẹ̀ ní ìtọ́ padà sí. Ṣé ẹ pàdé ohun rí? Ohun tí mo pàdé rí ó tẹná sí mi lérí igi báyìí. Lórí igi ló wà? Bẹ́ẹ̀ ni, lórí igi àràbà ló wà. Lókè mọ̀tàn náà ló tẹná. Mo tẹná. Kí ni wàá lélẹ́yìí? Ẹran lèmi tiẹ̀ pé àwọn àgbà wa àwọn ni wọ́n ṣe máa sọ fún wa pé tẹ bá pàdé ohun báyìí o, tẹ bá rí ohun báyìí o, nǹkan báyìí ni o, tẹ bá rí báyìí nǹkan báyìí. Ṣùgbọ́n ńgbà wọn ti sọ fún wa, ńgbà mo rí iná rẹ̀ bẹ́ẹ̀ tó tẹná sí mi. Iná yìí rí igi ní iná yìí ti tẹ̀. Mo bá paná mi. Nígbà mo paná mi, ń súnmọ́ bẹ́ẹ̀ lọ, òun náà paná. Nígbà paná, mo tó gbà síbòmí, ń tó lọ, mo tó wẹ̀yìn mi báyìí, mo tó rí náà. Nígbà ya àwọn bàbá wa sì ti sọ fún wa wípé tá a bá rí nǹkan bẹ́ẹ̀, ó ní ohun tá a lọ ṣe. Tó bá yẹ pé dìgì la rí nǹkan yẹn, a lọ ọbẹ̀, a lọ ṣe fi kẹ̀kẹ́ síbẹ̀, a ṣètùtù rẹ̀. Yóò fún wa lẹ́rìn pàǹjọ náà. Ẹran wo ló jẹ yín lọ́wọ́ jù? Ìgalà jẹ mí lọ́wọ́ tó dáa tó jù. Ìgalà jẹ yín lọ́wọ́ gan? Bẹ́ẹ̀ni. Ìrìn àjò wo lẹ́rìn lórí ọ̀rọ̀ gàlà? Ó fi jẹ yín lọ́wọ́ tó bá wọn? Kádàrá ni. Ìrìn àjò kan lérí ẹ̀. Ìgalà yìí máa kúkú yà. Ó níbi tí ẹrin ò sí. Tàbá dọ̀dọ̀ wa lọ́rùn ẹran ń bẹ ní Gbómọ̀tán tí ń sọ ọ̀. Ṣùgbọ́n wọ́n ti gbọ́n. Wọ́n ti gbọ́n. Tí wọ́n bá rí náà báyìí, tó bá dijú báyìí, tẹ bá lérò pé ń bẹ kò sí ń bẹ mọ́. Ó ti lọ. Ṣùgbọ́n ẹran ń bẹ ń bẹ. Ẹran ń bẹ ń bẹ. Bẹ́ẹ̀ni. Irú àwọn ẹran wo ló wà ń bẹ? Gàlà ń bẹ, màdò, ọ̀yà, ekulu, ẹtu, àwọn jíwèrè. Bẹ́ẹ̀ni. Ọlágbára o. Yàtọ̀ fún gàlà, ẹran wo lẹ tún sábà máa tẹ́ lè sọ pé mo ń lọ gbé o, ẹ máa retí ẹran báyìí tẹ́ lè fògùn ẹ̀gbá rí? Ẹ̀bùn ní gbogbo nǹkan. Tó bá jẹ́ pé ká dín pé mo kẹ̀ fẹ́ lọ gbé ọ̀sán, máa pọ̀yà. Ní alẹ́? Lọ́sàn-án. Ẹ̀yin nìkan? Èmi nìkan. Bó lẹ ti pọ̀yà lọ́sàn-án? Àwọn bàbá wa ti kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀. Tó yẹ pé tá à ń bá a ti ṣọ̀nẹ̀. Ọ̀nẹ̀. Sọ́yà ń jẹ lọ́sàn-án ni? Níbi tí wọ́n bá sùn, tá a bá ti ṣọ̀nẹ̀ lọ báyìí, a ṣọ̀nẹ̀ ká yí gbogbo. A ṣọ̀nẹ̀ ká yí gbogbo. A máa tọ̀ lọ́sàn-án. A rọra máa bẹjú wò. A kẹ̀rí yóò sùn nínú igbó tí ara rẹ̀ a bá yìnbọn sí. Lọ́sàn-án gan? Bẹ́ẹ̀ni. Ẹran pọ̀ ń bẹ yẹn nù? Ẹran pọ̀ ń bẹ. Ibi tẹ́ran ọba pọ̀. Bóyá rí iná lálẹ́ kò ní jó. Bẹ́ẹ̀ni. Ọlágbára o. Ǹjẹ́ ẹ̀yin àtẹnìkan ti jọ ní aáwọ̀ rí? Tó jẹ́ wípé àwọn àgbààgbà ọdẹ ni wọ́n parí ẹ̀? Níbi iṣẹ́ ọdẹ yìí, tí ìláwọ̀ àtẹ̀yìn. Tí ìbá yẹn jà rí pé a jà lérí pé bóyá ó pẹran tàbí mo yìnbọn sí òun náà yìnbọn sí ohun tó lè dìjọ dẹ ni.
kò sírú ẹ̀ tá a bá pẹran á jọ sọ láàrin ara wa ni èmi ni mo sì kọ́kọ́ yìnbọn sí o ẹ̀gbẹ́ bo ẹ̀gbẹ́ báyìí ìwọ náà yìnbọn sí ẹ̀gbẹ́ báyìí àwọn àgbàlagbà ni wọ́n mọ̀ bí wọ́n ṣe jọ ṣe ẹ̀ fún wa àyíjà ṣeré. ǹjẹ́ wọ́n dì yín lọ́wọ́ rí? Kò ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ rí. bóyá ẹni tẹ́ ẹ̀ fún lẹ́ran bóyá ìyá kan tó yẹ kẹran ọkàn. rò kọ́ ṣẹlẹ̀ torí tá a bá pẹran bẹ́ẹ̀ ọdẹ ṣọ̀kẹ́njú ẹ̀rin tí ọdẹ bá pẹran yóò ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni tàrí pé wọ́n jágbàlagbà nínú ilé á fún wọn inú àwọn ní ó dùn tá a bá tó lọ ń gbà mí á tọ̀ pa. àní farapa. àní àṣẹ. ìmọ̀ràn wo lẹ ní fún gbogbo ọdẹ lápapọ̀? ìmọ̀ràn tí mo ní pọ̀ o. ọ̀yà. àkọ́kọ́ ọdẹ jalè. ọdẹ máa ń mólè ni. ẹ̀kejì ni ẹ̀kẹta ni wípé nísìnyí àwọn ọmọdé oríṣiríṣi ni gbogbo wa nísìnyí á ti pọ̀. ẹlòmíì ò rí ẹran lójú tàkúté yóò débẹ̀ yóò tu u. ń bọ́ lójú pẹ́rẹ́ yóò gbà nínú ọgbó bí báyìí ni tàkúté ló sì mú. ọdẹ tó lè yìnbọn sí lójú tàkúté tí ó tu yóò sì pé òun lòun ní ọmọrẹ̀kẹ́ ni kọ́dẹ jalè kọ́dẹ ṣojú kòkòrò ọdẹ kì í fẹ́ bìnrin ọdẹ ẹgbẹ́ rẹ̀. tẹ́ ẹ bá fún wa wáyé ẹjọ́ mi nǹkan. iṣẹ́ ọdẹ yìí tẹ́ mi lọ́rùn. ó tẹ́ yín lọ́rùn. bẹ́ẹ̀ ni. iná ilẹ̀ tún wá sí. àná ni mo fẹ́ ṣe. ẹ tún máa yìnbọn káàkiri náà ni. ìbọn náà ni àwọn bàbá wa fi bí wa wọ́n sì gbé lé wa lọ́wọ́ àwa ni ó sì gbé lọ́mọ lọ́wọ́. bẹ́ẹ̀. tẹ́ ẹ mọ̀ tí wọ́n ń pè ní àdè. àdè. èmi máa gbọ́ ni. àdè tí oògùn ẹran ni wọ́n ń pè ládè. oògùn ẹran. àwọn iṣẹ́ oògùn ẹran àìṣe oògùn ẹran nílò tiwa. ṣoògùn àdè ẹran láti rẹ́ran pa. láti rẹ́ran pa. àwọn ìṣe rí. ẹrin ọ̀wọ́n lọ́dọ̀ àwọn ẹ mọ̀ pé mo ti sọ bẹ́ẹ̀ ṣáájú. mo lẹ́rìn bẹ lọ́dọ̀ wa ṣùgbọ́n wọ́n ti gbọ́n. wọ́n gbọ́n ni. wọ́n gbọ́n ni. ẹ wàá máa lo ìfọgbọ́n jáde. àwálẹ̀ ọgbọ́n àtọgbọ́n náà jọ máa fi bí àṣẹ olórin kẹ́ ó ní ẹ máa fi wèrè wo wèrè ni. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. ẹ dákọ yín fún mi lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ògúnṣẹ̀yẹ Mutiu Elédèlú Ìṣerinlé. 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 níbo ni Ìṣerinlé wà? ìwé fún mi. Ìṣerinlé tá a bá fún ẹ tí ọba máa bẹ. bẹ́ẹ̀ ni tá a bá dé Wàsinmi. Wàsinmi. Wàsinmi yẹn lọ́nà Èkó báyìí lọ́nà Gbọ́ra. tá a bá ti dé Wàsinmi ní ìsìn àwọn àyà lọ́wọ́ ọ̀tún láàrin Wàsinmi gẹ́gẹ́gẹ́ tá a bá ti kó lájọ àwáyé yìí. ìlú tẹ́ẹ̀kẹ̀ yẹn òun ni wọ́n pè Wàsinmi àwọn àyà láàrin Wàsinmi yẹn láti yà. àárín ìlú Wàsinmi. àárín ìlú Wàsinmi yẹn láti yà tààrà ní bẹ́ẹ̀ ni tààrà ní kò sì yà síbì kankan. Ọlọ́run ní fi wálẹ̀. àmín sà. àní dáàbò ṣe é máa lo fóònù. mo ní fóònù. ẹ sọ fóònù nàmbà yìí. 090 65 86 36 10. ẹ wí lẹ́ẹ̀kan sí. 090 65 86 36 10. ẹ wí lẹ́ẹ̀kan sí. 090 65 86 36 10. kò ní rẹ̀ yín o. àmín àṣẹ. a máa lọ rí àmọ́ bọ̀ rí. àmín àṣẹ. ẹ ṣeun o. Yes, sir.